irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn kírísítẹ́nì tí wọ́n bá yan póòpù dúdú ò jẹ́ rí mi ò sì rò pé yóò débẹ̀ láì. lọ́dọ̀ àwọn kírísítẹ́nì dúdú ò jẹ́ rí kò kàn wọ́n láti bẹ̀rẹ̀ kò sì lè kàn wọ́n láéláé tí ó wá jẹ póòpù. mi ò sọ pé kò lè kàn wọ́n mi ò rò wọ́n bá dọ̀la bóyá wọ́n bá gbọ́ gbogbo orú wọ́n lè ronú kún wọn lọ́la. torí wọn ya fọ́tò ànábì Ìsá ní èèyàn dúdú rí. torí wọn ya fọ́tò ànábì Ìsá léèyàn dúdú. funfun pin ní. funfun pin ní. olójú búlù ni. olójú búlù ni. ẹlẹ́yinjú búlù. ẹlẹ́yinjú búlù ni. wàhálà kọ́ bá ànábì Ìsá ṣe rí kọ́ nìyẹn. bá ànábì Ìsá ṣe rí kọ́ nìyẹn. orí kò wá láti ìran míì àfihàn ríjọ́nù ni àwọn ríjọ́nù ni wọ́n èyí sì yí funfun wọ́n èyí ṣe funfun bọ́n ti rí nù tẹ́ bá rí funfun nù wọn nísìn àwọn tó mixi ni tẹ́ bá lólójú búlù ní Egypt olójú kínní àwọn tí wọ́n mixi mọ́ wọn nígbàtí Faransé wá lò wọ́n ní Mansoura àwọn tó mixi mọ́ wọn ní Alexandra nígbàtí Greek wá lò wọ́n àwọn tó mixi mọ́ wọn ní kíní ẹ̀rí àwọn tí bí wọ́n ti rí wọn bí Lárúbáwá Saudi ti rí tí ò mix bẹ́ẹ̀ ni gbogbo ríjọ́nù yẹn rí so kò sí onírun funfun kò sí onírun funfun irun golden kò sí ń bẹ̀ kò sí ríjọ́nù àwọn tí wọ́n funfun àwọn tó bá wá láti Scandinavia àwọn tí wọ́n wá láti òkè Europe lókè àwọn ni wọ́n tí wọ́n bá fẹ́ wọn tí wọ́n bá mixi tẹ́jẹ́ wọ́n bá mixi ni ó tún mọ́ dáadáa ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin àwa dúdú pẹ̀lú gbogbo àwọn Lárúbáwá wọn níbi àwọ̀ ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ tẹ́mi náà bá wọ kí n tí bá dàrú mọ́ wọn tí bá wà láàrin wọn wọn ní mọ́ bí tí mo ti wá wọ́n lè ròyìn pé Aswan ni mo ti wá Anwaru Sadat àti region Aswan ló ti lọ ńgbà mo lọ ní ńgbà kan ní 85 86 táwọn ẹlòmíì bá rí mi sáwọn apàdé ní kìíní antamina Aswan èmi yẹ ṣe mọ̀sára Nàìjíríà ní mí bí wọ́n ti rí ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà láàrin wa láwọ̀ ẹlòmíì inú Nàìjíríà gan-an nú Yorùbá bó bá pupa dáadáa yóò pupa yóò bá wọ àárín wọn sí wọn ní dàmà ń pa bẹ́ẹ̀ so póòpù yìí jẹ dúdú kan ò tí ì jẹ póòpù yìí dúdú kan kì í jẹ póòpù wọ́n sì dàbí pé èyí tó wà ń bẹ̀ yìí nìsín èyí tó wà ń bẹ̀ nísìnyí Francis àbí kí náà pè Francis òun là kọ́kọ́ èèyàn tí ó wà láti South America tí ó jẹ́ wọ́n yìí jẹ́ ni wọ́n àti ẹ̀ ní mú so àwọn eléyìí wá ní Ibn Hazmi ni àwọn Mu'tazila àwọn sọ wípé يجوز أن يكون الإمام غير قرشي ṣebí Islam ni ẹni tí ó jọ lórí Islam tó jọ lórí gbogbo mùsùlùmí ibikíbi ló lè ti wá وإنما يستحق الإمامة من ṣùgbọ́n kó ṣàjà sí pé ó mọ Al-Qur'ani dáadáa ó sì mọ ìlànà Ànábì سواء كان عربيا أم أعجميا kò bá jẹ́ Lárúbáwá kò bá jẹ́ elédè àjẹmí